sentenced to life. What is sentence? Okay. I will need the power bank. I will need the power bank. For the rule of law, and it's a signal warning to any criminal in our society that no matter the time, may be grounding slowly, may be ground smoothly at night. And thirdly, this is to establish further to the public that the judiciary is the last hope of the common man. B3 have been established for the rule of law. I won't say more than that. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bí irọ́ bá ń lọ lógún ọdún, àwa Yorùbá ní ọjọ́ kan lóòótọ́ máa bá. Ọjọ́ kan náà ti délé ní. Ẹni bá ń hùwà ìkà, ẹni bá ń hùwà ọ̀daràn, òun ni ilé ẹjọ́ fi lélẹ̀ lénìí wípé bó pẹ́ bóyá ìkà kan níkà. Bó pẹ́ bóyá òtítọ́ alékèérọ́. So ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn tó bá ń hùwà ọ̀daràn nínú àwùjọ wa yìí, eléyìí á kọ́ wọn lọ́gbọ́n. Bó tiẹ̀ pẹ́ títí ká má rí rẹ̀ rí, ọwọ́ òfin á tẹ̀ wọ́n, òun ló dẹ̀ ṣẹlẹ̀ lénìí. So ilé ẹjọ́ ti fi ìdájọ́ lélẹ̀. Ẹni tí ò bá dẹ̀ tẹ́ lọ́rùn, ó mọ ibi tó máa yà sí. What is the judgment, sir? Were in you English, sir? Were you not in court? Just ran down there. Before we set our camera, you started speaking. So I want to put it on camera. The judgment is clear. That On count one, the 6 of them were sentenced to 7 years imprisonment with hard labor. On count 2, they were sentenced to life imprisonment without an option of a fine. Then the 7th defendant, because they said we have not proved beyond reasonable doubt the offense, property or evidence, is discharged and acquitted. That's the judgment. Ilé ẹjọ́ àwọn ọ̀daràn méje ta kó wá nínú ẹ̀sùn kínní, wọ́n ní kán máa lọ fi ọdún méje lọ jura lọ roko ọba pẹ̀lú iṣẹ́ àṣẹ kárakára. Ẹ̀sùn kejì, ẹ̀wọ̀n gbére life imprisonment, kán máa lọ sí ẹ̀wọ̀n gbére. Ẹ̀sùn kẹta, ẹnì keje ta fi kàn, wọ́n ní àfìdí ẹ̀ múlẹ̀ kúnná tó, wọ́n ní kó máa lọ lé ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ṣé orúkọ mi? Adékọ́lá Ọlọ́wọ̀ yìí lórúkọ mi. Agbẹjọ́rò àgbà. Gbogbo olólùfẹ́ BBC News Yorùbá a sọ pé etí tó gbà lọ yóò láǹfààní láti gbọ́ àbọ̀. Ìdájọ́ ti wáyé lórí Alpha Babatunde tí wọ́n mọ̀ bí ọmọ ṣe rá nílé ìjọsìn wọn. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ lẹ́nu agbẹjọ́rò fún ìjọba, lára àwọn kan ọjọ́ kan ẹ̀sùn tó fi kàn wọ́n, ìdájọ́ tó wáyé lórí ẹ̀ òun náà ni pé kí wọ́n lọ fi àṣekókú àjọpínpín eruku ọba nínú ẹ̀wọ̀n gbére.
àwọn aṣojú ìjọba tí ó ń ṣojú fún ọgbà ẹ̀wọ̀n ti gbé Alpha Babatunde tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Sotitobire lọ báyìí lẹ́yìn tí adájọ́ sọ wípé ẹ̀wọ̀n gbére ni kí wọ́n lọ fi jura lórí ẹ̀sùn tí wọ́n fi kàn tó ní ṣe pẹ̀lú ọmọ tó rá nílé ìjọsìn náà lọ́dún tí ó kọjá. Bó ṣe ń lọ lẹ́yìn láǹfààní láti wò síwájú sí láti High Court tó wà nílùú Àkúrẹ́. àwọn ọmọ ìjọ pọ̀ níta tí wọ́n retí ohun tí ó jẹ́ ti ìdájọ́ náà, bẹ́ẹ̀ sì ni ọ̀gọ̀rọ̀ èrò ló ń bẹ láàrin ìgboro báyìí. ẹ wo bá pọ̀jà wílẹ̀ yẹn kóra. ó wá fa wàhálà ní kóòtù, ṣé kóòtù ló yẹ kó ti máa fa wàhálà. láti òwúrọ̀ bíi aago 9 tí a ti nírètí pé ìdájọ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ èrò ti pọ̀ níta bí tá a wà yìí.
lára àwọn olùwòran ló bá àwọn agbófinró fa ṣùrùtù yìí lẹ́yìn ìgbà tí ìdájọ́ ọ̀hún ti wáyé tán. A ò mọ̀ tí wọ́n jọ dàpọ̀ ṣùgbọ́n gbódò ńrọ́ṣọ ńlá ló ń wáyé báyìí láàrin. gbogbo àwọn tó dúró láti òwúrọ̀ tí aago mẹ́ta ti ìdájọ́ kúrò ládùúgbò tá a wà yìí. High Court tí ìdájọ́ náà ti wáyé súnmọ́ tòsí ọjà NEPA nílùú Àkúrẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí àwọn tí ó ń mójútó ọgbà ẹ̀wọ̀n yìí Nigerian Prison Service wọ́n gbé Alfa Babatunde lọ tán ni wọ́n tó láǹfààní láti ṣí ẹnu ọ̀nà àbáwọlé sí ilé ẹjọ́ náà. ọkàn ìjọba àwọn oyè nílò tó rọ̀ mọ́ ń ṣẹlẹ̀ yìí láàmú láǹfààní láti mọ síwájú àti síwájú. What's happening here? Why are we here? From the first council. Is this still on? Huh? A fẹ́ wòye ká bóyá láǹfààní láti bá ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ẹni tí a fẹ̀sùn kàn ẹni tó jẹ́ láìka yìí kí a gbọ́ tẹnu wọn náà kí ọ̀rọ̀ ọ̀hún kó mọ́ fi síbì kan kó mọ́ dàbí ẹni pa àfárí apá kan dábì kan sí. Ẹ gbọ́ láti ẹnu agbẹjọ́rò fún Alfa Babatunde náà. Your name, sir? My name is IMPR1SONMENT. What's your reaction to the judge? The judgment has been delivered. The judgment is either against or for, and whoever the judgment is against has the right of appeal. The fact that a judgment is against the defendant today does not mean they can't exercise their right of appeal. We will consult with them and take the necessary steps. Ní Yorùbá? Yes, wọ́n ti dájọ́ lẹ́ni tí èèyàn méjì bá lọ sílé ẹjọ́, èèyàn kan á jàre, èèyàn kan á jẹ̀bi. Pé adájọ́ sọ pé èèyàn kan jẹ̀bi àbí èèyàn kan jàre, ìyẹn ò fi hàn pé ìyẹn ò míì pé wọn ò lè gbé ìgbésẹ̀ láti lọ sí ilé ẹjọ́ tó dúga jù yẹn lọ. Àwọn tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n sì dálẹ́bi lẹ́ni, wọ́n lẹ̀tọ́ lábẹ́ òfin láti lọ sí ilé ẹjọ́ alága mẹ́ta, ìtàn pẹ̀lú alága mẹ́ta. So kò tán síbí rárá. IMPR1SONMENT. Fifth and sixth defendant. No. 4-2. Sir? Abẹ́rẹ́ yẹn ló wà pa. So I was able to. Síwájú sí.
lára ẹ̀sùn tí wọ́n fi kan bí adájọ́ ti sọ òun náà ni pé wọ́n ṣe ìgbọ̀wọ́ fún ìjínigbé aiding and abetting. Conspiracy ní kẹta tí wọ́n fi kàn wọ́n bígbà tá a gbìmọ̀ ṣe nǹkan búburú ní ìkórajọpọ̀ láti ṣe bí ní ẹ̀sùn bíi kẹta tí wọ́n fi kàn wọ́n. Inú àwọn bíi méje tó sì wá àwọn mẹ́fà ni wọ́n dájọ́ fún. Ẹnì keje tó pè ní wọ́n ní òun ò mọ̀ sọ̀rọ̀ òun kò mọ́wọ́ mẹ́fà wọlé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù lẹ́yìn gbàgà. ní ilé ẹjọ́ gíga tó wà l'Ákúrẹ́ la sì tún wà báyìí lórí ẹ̀sùn ṣíṣàgbàtẹ̀rù ìjínigbé. Ẹjọ́ gbére náà dá fún àlùfáà Sotitobire àti àwọn èèyàn yòókù lórí ẹ̀sùn fípanupọ̀ ṣe aburú ni wọ́n dá ẹjọ́ ọdún 7 fún wọn. Ṣùgbọ́n agbẹjọ́rò fún wọn ti sọ wípé tí àwọn bá sọ̀rọ̀ pẹ̀lú àlùfáà Sotitobire tán lẹ́yìn náà làwọn ọmọ ìgbésẹ̀ táwọn ó gbé ṣé wọ́n gba ẹjọ́ náà ni àbí wọ́n gbé ẹjọ́ lọ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Níwájú ilé ẹjọ́ náà ni àwọn èèyàn ń lọ tí wọ́n ń bọ̀ yìí, àwọn èèyàn sì ń dúró táwọn èèyàn ń sọ nípa ẹjọ́ tí wọ́n dá náà. Bó bá ti ń lọ a máa fi tó yín létí. Àwọn èèyàn sì tún pé síta tí wọ́n ń sọ̀rọ̀ nípa bí ẹjọ́ náà ṣe lọ. Àwọn nínú àwọn tí wọ́n já látìlẹ́yìn fún àlùfáà Sotitobire tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére fún lónìí, díẹ̀ nínú wọn ló wà ní ìfònàbẹ̀ tí wọ́n ti péjú síbí láti ìgbà tí wọ́n pọ̀ jù báyìí lọ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó dàbí ẹni pé wọ́n ti ń lọ ọlọ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tí wọ́n ti dájọ́ tán tí wọ́n sì ti gbé àwọn tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére náà fún tí wọ́n ti gbé wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n. Tí àwọn èèyàn bá lè rí ní fònà ẹ rí i pé àwọn èèyàn náà dúró, díẹ̀ ni wọ́n dúró tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní ọ̀yọ̀ kọ̀ọ̀kan ní méjì ní mẹ́ta
òjò sì ti ń lé wọn kúrò ní ibibẹ̀. Àwọn nǹkan tí àwọn ń sá fojú, àwọn ẹlòmíín lọ́nu wọn, ẹlòmíín sì ń dúró ní abẹ́ òrùlé tán sá fún òjò, àwọn ẹlòmíín sì ń lo àbúradà nù wọn. Ẹ̀yàn wa nílé ó dàbí ẹni pé àní rí ìzúbà ìlọ nítorí pé òjò ti ń lé àwọn èèyàn kúrò ní ojú pópó. Kò fẹ́ sí èrò tó wà níbí tẹ́lẹ̀, wọn ò fẹ́ sí mọ́ báyìí. Fún àwọn ẹni tó bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa níwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ondo tó wà l'Ákúrẹ́ ní a wà, níbi tí wọ́n ti dájọ́ fún àlùfáà Sotitobire àti àwọn èèyàn rẹ̀ 5 tí wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún wọn lórí ẹ̀sùn ìṣàgbàtẹ̀rù ìjínigbé, àti tí wọ́n sì tún dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 10 fún wọn, ẹ̀wọ̀n ọdún 7 fún wọn lórí pípanupọ̀ ṣe ohun aburú, èyí tí olóyìnbó ń pè ní conspiracy. Ní kété tí wọ́n ti dájọ́ náà tán ni àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n ti gbé àwọn tí wọ́n dájọ́ gbére náà fún, wọn ti gbé wọn lọ. Wọn ò gbé wọn gba wájú ilé ẹjọ́ náà, ọ̀nà ẹ̀yìn náà gbé wọn gbà torí kí àwọn èèyàn wọ́n bá, torí pé àwọn èèyàn ti pé síwájú ilé ẹjọ́ bíi nígbà náà ni wọ́n gbé wọn lọ. Wọ́n sì ti gbé wọn lọ, àwọn èèyàn sì ti sọ̀rọ̀, àwọn agbẹjọ́rò fún ìjọba ti sọ̀rọ̀, wọ́n ti pé àwọn ẹjọ́ náà tẹ́ wọn lọ́rùn. Agbẹjọ́rò fún ọ̀kan lára àwọn tí wọ́n pè lẹ́jọ́ náà sì ti, àwọn bíi 2 tán pè lẹ́jọ́, ó sì sọ pé àwọn ó jókòó pẹ̀lú àwọn ẹni tí wọ́n dájọ́ gbére náà fún, ní tí wọ́n bá wí, tí wọ́n bá sọ pé ó tẹ́ wọn lọ́rùn àwọn gbà, tí wọ́n bá sọ pé kò tẹ́ wọn lọ́rùn pé àwọn ó gbé ẹjọ́ náà lọ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn pé ní táwọn ó ṣiṣẹ́ náà nù, ní tí àwọn ẹni tí wọ́n dájọ́ gbére náà fún bá sọ ni àwọn yóò ṣe. Lẹ́yìn ìgbà tí wọ́n dá ẹjọ́ náà tán, ẹnìkan nínú àwọn aráàlú tó wà níbi ó tẹ̀ ó wá wájú ilé ẹjọ́ tó bara jẹ́ tí ó fẹ́ dájọ́ ní wọ́n fẹ́ jà pẹ̀lú ọ̀kan lára àwọn agbófinró tó wà níbí, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà lọ. Àwọn tí wọ́n sì wá tó ẹ bí wọ́n jẹ́ bí alátìlẹyìn àwọn tí wọ́n dájọ́ fún, àwọn náà òjò ti ń tún wọn ká díẹ̀díẹ̀, wọn ò pọ̀ bí wọ́n ti pọ̀ tẹ́lẹ̀ mọ́ ní wájú ilé ẹjọ́. Owó bá ti ń jẹ́ àmọ́ fi tọ́ yín létí tí wọ́n bá lọ gbé ẹjọ́ náà lọ lẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn ni. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ níbí, ẹ má gbàgbé láti máa kàn sí wa ní ojú òpó wa ní orí ẹ̀rọ ayélujára www.bbcyoruba.com àbí lórí Facebook BBC News Yorùbá, àbí lórí Instagram @BBC News Yorùbá. Tẹ́ bá ti débẹ̀ báyìí gbogbo ohun tó bá ń lọ nípa ìgbẹ́jọ́ yìí àti gbogbo nǹkan tí ó bá jẹ mọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire àti ní gbogbo àgbáyé, tẹ́ bá ti débẹ̀ báyìí ẹ mọ̀ bá ní gbogbo bá ṣe ń ṣẹlẹ̀. ní tó bá yẹ pé ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ ni tá a ti fìdí ẹ̀ múlẹ̀ ńlá wa máa ń gbé jáde, àì gbé ìròyìn òfegè jáde. Gbogbo ìròyìn tẹ́ bá ti bá ní ọ̀dọ̀ wa tó kí ẹ mọ̀ pé ìròyìn tí ó yanrantí tó fìdí múlẹ̀ tí è ṣe ìròyìn tẹ́ mọ̀ pé ṣé báyìí ní àyí bẹ́ẹ̀ kọ́. So nítorí náà ibi la fi àràgbé torí bí ọ̀rọ̀ yìí bá ṣe ń lọ ẹ̀yẹn sá mọ́ jìnà sí wa, ẹ mọ́ jìnà sí ọwọ́ wa tí gba tẹ́ bá ti fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ, bí tẹ́ bá ti wọ bbcyoruba.com
àbí kẹ́ ẹ lọ @BBC News Yorùbá lórí Facebook àbí @BBC News Yorùbá lórí Instagram. Gbogbo bọ́rọ̀ yìí ṣe ń lọ ìyẹn mọ̀ gbọ́ àti gbogbo ọ̀rọ̀ tí ó bá jẹ́ nǹkan tí ó jẹ́ tó mú láyà tó yẹ pé nǹkan tí ó jẹ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ káàrọ̀ òjìlá àti gbogbo àgbáyé gbogbo tó máa ń ṣẹlẹ̀ gbogbo bá ti ń ṣẹlẹ̀ lẹ́yìn láàmú fi sọwọ́ sí yín. lẹ́ẹ̀kan sí fún ẹni tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa iwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ondo l'Ákúrẹ́ ńlá wà níbi tí wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún àlùfáà Sotitobire lórí ẹ̀sùn ṣíṣagbátẹrù ìjínigbé àti ẹjọ́ ọdún méje tí wọ́n dá fún òun àti àwọn èèyàn 5 nínú àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ní ilé ìjọsìn rẹ̀. Wọ́n dájọ́ ọdún méje fún wọn lórí pé wọ́n panupọ̀ ṣe ohun aburú èyí tí olóyìnbó ń pè ní conspiracy. Lẹ́yìn ìgbà tí tẹ́tẹ́ dájọ́ náà fún wọn tán ni wọ́n gbé wọn gba ẹ̀yìn ilé ẹjọ́ wọ́n gbé wọn gbáwájú nítorí pé àwọn èèyàn pọ̀ níwájú ilé ẹjọ́. Nínú wọn náà ni àwọn ẹni tó yẹ pé wọ́n ń ṣe alátìlẹyìn fún àlùfáà náà. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé wọn lọ ní ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ àwọn aráàlú tí ló fẹ́ dàbí ẹni pé gbólóhùn àsọfẹ́ wà wọ́n fẹ́ jà pẹ̀lú ọ̀kan lára àwọn agbófinró tó wà níbí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yẹn ẹni náà ti lọ. Àwọn ẹni tí wọ́n sì kójọpọ̀ níwájú ilé ẹjọ́ ní fònà bíbí lẹ́yìn ìgbà tí tójò bẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ìtúká ṣùgbọ́n gbogbo wọn ò tí ì túká tán. Inú wọn àwọn ẹni tí wọ́n sì wà níbi tó yẹ pé wọ́n wà ní àwọn wájú àwọn ilé tí ó wà ní ìfònà yìí náà wà bí náà ti wọ́n pè sí tí wọ́n ń dúró tán sọ̀rọ̀ nípa ẹjọ́ tí wọ́n dá ní òní. A ní rí jù báyìí lọ ní ibi bí ṣùgbọ́n ẹ má gbàgbé pé BBC Yorùbá wà l'Ákúrẹ́ ohun tó ń ṣẹlẹ̀ nípa ètò ìdìbò tó ń bọ̀ ìdìbò gómìnà tó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta gbogbo ẹ̀ láàmú mú wá fún yín lọ́kọ̀lọ́kọ̀ tó bá ṣe ń lọ tẹ́ bá ṣáà ti fẹ́ mọ̀ nípa rẹ̀ BBC Yorùbá àwa ńlẹ̀ àwa báyìí tó yẹ pé gbogbo wa owó bá ṣe ń lọ ní nípínlẹ̀ Ondo láàmú mú wá fún yín nípa ìdìbò gómìnà. Ní òní ni àwọn olùdíje gómìnà náà ni wọ́n pé jọpọ̀ sí agbègbè yàrá àpàdé tí wọ́n ń pè ní dome tí wọ́n sì fi ọwọ́ bọ ìwé àlàáfíà wípé wọ́n dìbò náà nírọ̀wọ́rọ̀sẹ̀ láìsí pé wọ́n ń jà bí bákan. Lẹ́yìn ìgbà náà a sì wà ní Ondo ìpínlẹ̀ Ondo l'Ákúrẹ́ ní àwọn ìlú mìíràn nípínlẹ̀ náà tí a máa mú bó ṣe ń lọ wá fún yín nípa ìbò gómìnà ìpínlẹ̀ náà tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ yìí. Fún àwọn ẹni tí wọ́n bá mọ̀ nípa in tó gbé ẹjọ́ tí wọ́n dájọ́ rẹ̀ lónìí ní ọdún tó kọjá ni a ní rí jù báyìí lọ. Ẹ sáà mọ̀ gbàgbé pé a wà fún yín ní orí ẹ̀rọ ayélujára ní www.bbcyoruba.com àti lórí Facebook BBC News Yorùbá àti BBC News Yorùbá àti lórí Instagram náà àti BBC News Yorùbá. Ó dìgbà o.